بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أفي أقوى الله أدري فو الله وأقوى بالله. الحمد لله رب المشارق والمغارب. أقوى فو الله وأقوى يكون نهر الكوكاي تيوم تيو أتكوكاي تيوم تيو وخلق الإنسان من دين لازم لوجه الله وأقوى إلى رب العالمين tó ṣẹ̀dá ọmọ ìdẹ́nìyà látara omi kan tí tí ráwà Rabbul mashriqayn wa Rabbul maghribayn. ibùyọ ohun méjèèjì àti ibùgbò ohun méjèèjì òun lọ́wọ́ ṣẹ̀dá rẹ̀ khaliqut thaqalayn. ọba iná òun náà dá abara méjì tí ṣe ẹranko àtọ́ ọmọ ènìyàn náà ló dá wà dẹ̀mú àtọ́ ọmọ ènìyàn subhanahu mímọ́ fún ọlọ́run al-malikil qahhar. ọba tó tóbi òun náà ọba ọlọ́lá ọba tó káyà al-muntakim al-jabbar. ọba tí ó máa gbẹ̀san tó yẹ kó gangan ló tóbi tó káńgà لا تدرك الأبصار. اجعل الله كسودك تشوفكم اليوم كسودك تسير اليوم ولا تهتمه الأقطار ودسيا لك أبير لك تشورك لك تتبعه الله. نعمله تبارك وتعالى أنه فهم الله تتوبكم الله حمل الطابع في المسجد والقارب. يوقت يقبل تيركم لدى الله نبقوك تنبقى لكم لدى الله هنا ربك على أنه فالله تأتي فيه فالله الله. ونعوذ بوجهه من كل عاقب. bẹ́ẹ̀ náà sì ni a tún wá ìṣọ́ pẹ̀lú agbára rẹ̀ àwọn ìṣọ́ pẹ̀lú tóbi rẹ̀ kúrò ní gbogbo àwọn àtìkọ̀tà tí ó dáa. Allahumma salli wa sallim ala Muhammadin wa abdillah. Àlékún kí ọlọ́run kọ́lọ̀ tí bá nípa Muhammad ṣe wà Abdullah sayyidil awwalina wal akhirin. aṣíwájú gbogbo àwọn tó ti síwájú bẹ́ẹ̀ sì ni àwọn tó máa wálé ìpùsẹ̀ tó máa jẹ́ aṣíwájú fún àníbà Muhammad Imam al-Haramayn. Ànábì náà òun náà ló jẹ́ aṣíwájú fún gbogbo àwọn tí àyàbí wọ̀ méjèèjì tí ń ṣe ìlú Mẹ́kà àti ìlú Mẹdínà. kò sẹ́ni tó jẹ́ aṣíwájú bí àníbà Muhammad náà ni ó sayyidi thaqalayn. ẹjọ́ alọ́mọ̀pá àníbà Muhammad náà òun náà láṣíwájú fún àwọn àlùjọ̀nnú bẹ́ẹ̀ sí láwọ́ ènìyàn. kò sẹ́ni tó jẹ́ aṣíwájú fún akùsẹ́ tó gbọ́dọ̀ fún àníbà Muhammad náà ni. Ya Rabb olúwa sí salataka alayhi da'ima bá ṣàlékún kẹ́ẹ̀rẹ́ tí ó wà fún àníbà Muhammad وعلى آله وصحابه كما بوا على آله النبي أتبعه الصحابة ما دامت السماء والأرض موجودتين. أقوى تسمى بان لنا بان عليكم كي الله الله سبحانه وتعالى. أما بعد لي وابنا فإن موضوع خطبتنا اليوم نيجو ما جاء قولي الله هنا ni الغفلة هنا ni تنباب ولا قصة الله. أما تابع صبح الأسباب والعلاج. كن ينفع kíyàn bí ìfọ́núfọ́ra kí ní ìfọ́núfọ́ra gẹ́gẹ́ lábẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. àmàdà àṣìbà kí láwọn ọ̀pẹ́ tí máa ń fà á wọlé ìrìnà kí láwọn ìpòsàn wọ́n láwá lè wá sí tí ń fà á ìgbẹ̀ fún ara rẹ̀. torí aṣọ yìí tó ń jẹ́ ọ̀rọ̀ fún wa ní lọ́sẹ̀ tó lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà ní ayé àti gbàgbé ta wá sí inú ayé ọ̀pọ̀lọpọ̀ wá ní ayé lọ àmọ́ nǹkan ta wá sí inú ayé ẹlòmí kan tí ó kọ̀wọ́ pẹ́ tí ẹ̀ tí a máa jẹ́ nọ́mà ní gbogbo nǹkan ẹlòmí ìgbésí ayé sí rárá o gbogbo nǹkan ń ṣe nọ́mà o gbogbo nǹkan ta wá sí láyé àwá sí ọlọ́ọ̀bà láàrin ayé ni a sì gbọ́dọ̀ fọ́núbọ́ra lórí ìjọsìn ta wá sí inú ayé yóò pọ̀tà nìgbà ẹmọ̀ ya wá ń mẹ́sìn wọn nílẹ̀ nǹkan fúlàtà ẹwájá lọ́mọ wípé ká máa ń tà ń pè ní ká fọ́núbọ́ra kí a gbà gbé tọ́lọ́hun bí a sáàrù òun ni ìgbàgbé kan yà tẹ́lì ní sáàrù nílẹ̀ ti tàyàfùta áfùdùwẹ́tẹ̀yàfù. òun náà ní kí a máa rí pé ọmọ ènìyàn kó kéré níbi ìmá kíyèsí ara rẹ̀ kó kéré níbi ìmá tají nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àti nípa ọ̀rọ̀ àmọ̀ ní ìgbésí ayé rẹ̀. wọ̀lá àmọ̀ èèyàn àmọ́ ìta afẹ́ bá wa sọ̀rọ̀ nísìn nínú nǹkan tá afẹ́ bá wa sọ̀rọ̀ tá afẹ́ mú jáde fún wa ń bẹ̀ òun náà ní yíyà al-ghaflatu an ibadatillahi subhanahu wa ta'ala wa liqa'ihi. òun náà ní ìfọ́núfọ́ra kúrò níbi ká gbọ́fọ́núfọ́ra níbi ìjọsìn fún Ọlọ́run tó yẹ kó gẹ́gẹ́ láwá ṣe láyé àti ká wá fọ́núfọ́ra níbi ìpàdé Ọlọ́run bá aláàlẹ́kìyàmọ̀ pápàdé Ọlọ́run. ẹlòmí ìṣayé lóní ó rò pé báyé bá tán kò sí gangan máa ọpàdé ọlọ́ fẹ́sẹ̀ ẹ̀dọ́ ọlọ jẹ́jọ́ tó bá ṣe tán láyé bí ọlọ jẹ́jọ́ báwo ló ṣe bọ́lọ̀ dáadáa ní mùsùlùmí gbọ́dọ̀ máa sáré o báwo ló ṣe bọ́lọ̀ dáadáa ní mùsùlùmí gbọ́dọ̀ máa gbégbésẹ̀ lórí rẹ̀ lórí láyé táwà yìí bí ó pàtàkì ìmọ̀ rẹ̀ ẹwà yẹwà náà sí wa Allahu ta'ala muhadhiran. ọlọ́run bá aláà sọ nínú tírà rẹ̀ nínú ìwé rẹ̀ tóbi jù lẹ́ni tí fi ń kìlọ̀ fáwà àdúmà rẹ̀ nínú Suratul A'raf ní àyà 205 lọ́rọ̀ sọ pé wala takun minal ghafilin. má ṣe máa bẹ nínú àwọn tó ti fọ́n fọ́ra o. ọlọ́run wọ́n nu wá o ọlọ́run wọ́n nu àwọn àdúmà nípa Muhammad
tọ́lọ̀ ní wala takun minal ghafilin má ṣe máa bẹ nínú àwọn tí wọ́n ti fọ́núfọ́ra nípa ìsìn ọlọ́run má ṣe máa bẹ nínú àwọn tí wọ́n ti fọ́núfọ́ra nípa àpàdé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ikhwata al-iman ẹmọ ìyá wa náà ṣe wa qad ta'lamu anna hadhihi al-ghafla laha asbabun kathira ọwọ́ ẹjá lọ́mọ wípé ìfọ́núfọ́ra tẹ́sọ̀ yìí ó láwọn òkùnfà tí ń fà á tó pọ̀ àmọ́ nínú ẹ̀ láṣàlàyé fún wa aṣàlàyé fún wa nínú àkọ́kọ́ ní ẹni púpù dùnìyà ẹjá lọ́mọ gbogbo náà láfẹ́ níláyé téèyàn bá ti fẹ́ràn ayé jù yóò gbàgbé àkìyámọ́ o bí a bá fẹ́ràn ayé jù kò ní mọ̀ nǹkan tó kàn tó ń wá ṣe láyé mọ́ o bí a bá ti fẹ́ràn pé mọ́tò latest mọ́tò ẹni ò gbọ́dọ̀ má ràá ilé tó ẹni ẹkọ́ àmìnà máa kọ́rù rẹ̀ yẹ lọ wó ilé tó yẹ pé ayé iná ló wá lé kò lẹ́kìyàmọ́ tó yẹ pé ayé iná ló fẹ́ràn ẹjá lọ́nà pẹ̀ iná púpẹ̀ dúnìyà kí yẹn fẹ́ràn ayé dájúdájú ìfẹ́ tí yẹn ní sáyé láníjù ráṣù kúlì kọtì àti òun ló lórí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá o òun ló lórí gbogbo àṣìṣe pátápátá o wọ̀lọ́pùlàtù ṣẹwárí kí yẹn fọ́nú wọ́ra bí a fámọ́ra tó bí dúnìyà ẹ̀sán tí yíò máa èkíkíyàn fọ́nú fọ́ra èso tí yíò máa kán jẹ́ mẹ́ òun náà ní ìfẹ́ ayé o òun náà ní kíyàn fẹ́ràn ayé láfẹ́jú o kíyàn fẹ́ràn ayé láfẹ́jú èyí tí yíò máa dìrí mẹ́kù qala Allahu ta'ala ọlọ́run sọ wà ní suratu Hud láyà kẹfà sáyà keje tọ́lọ́ ni walakinna akthara an-nasi la ya'lamun ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n ní mímọ̀ tó tó wá ṣe láyé o ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀dẹ́ ènìyàn ni òun mọ̀ tó pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ o ya'lamuna zahiran min al-hayati dunya èyí tí wọ́n mẹ́ ní pé àbíkáwọn máa kówó jọ gbogbo tó bá ti hàn ní ayé ni wọ́n mọ́ ń rí gbogbo tó bá ti tóbi ní ayé ni wọ́n mọ́ ń lé ilé tó tóbi ni wọ́n fẹ́ kọ́ mọ́tò 10 billion ni wọ́n fẹ́ rà ilé tó tóbi ní gbogbo ilé àgbàlá ayé lọ ní wọ́n fẹ́ kọ́ ní àdàmúnà ọlọ́run ní láàrin àti dúnìyà gbogbo orí ayé sáà ní wọ́n fẹ́ kó sàmájọ́ ọ̀dọ̀ wọn ni ó dé sí ọlọ́run wọ́n ni ọwọ́ máa nílẹ̀ áṣírà jẹ́ wá dáwọn tàà ń sọ yìí nípa ìkìyàmọ̀ òun bá fi lóòn gbogbo wọn ti fọ́nú fọ́ra wọn ti wá ìkìyàmọ̀ wọn wá ìkìyàmọ̀ ọlọ́run náà ti sọ ìwọ́n tó bá yẹ pa ayé nìkan ló fẹ́ ọlọ́run fún ọ wà máa dáhùn fi àkúrọ̀tì min khalaq ọlọ́run náà ti sọ tó bá yẹ ìkìyàmọ̀ kò sí kankan tó gbà mẹ́mọ́ àdínà ló lọ straight àmọ́ náà wá ní àwọn ọ̀fẹ́ wá ń bẹ nígbà àwọn ọmọ ìsọ̀rí pé Rabbana atina fid dunya hasana ọlọ́run tó bá ṣe sórí ayé fún wa wa fil akhirati hasana tó bá di àgbìyàmọ̀ náà ó tún ṣe dáadáa fún wa wa qina adhaban nar ó tún làwá ń bí ìyá náà ọlọ́run ní ṣe rírọ àwọn ilé ìdáná ó gbọ́rọ̀ dáadáa o mùsùlùmí òun fókọ̀sì lórí ayé nìkan mùsùlùmí òun wà fókọ̀sì lórí pé máa lówó máa lọ́lá máa ní gbogbo ẹnìkan lóòótọ́ wá sáyé wá ṣe gangan ló pàtàkì torí tí a bá fẹ́ràn ayé yóò dé ìrìn gbàgbà ìkìyàmọ̀ tó bá fẹ́ràn ayé láfẹ́kú wọ́n gbàgbé tó bá ṣe láyé o tó bá fẹ́ràn ayé kú wọ́n fi ta ìkìyàmọ̀ rẹ̀ dànù ìpọ̀tàlìmọ̀ ẹ̀rọ ìyáwá ní ẹ̀sẹ̀ wọn yẹ̀kú ní Ibn Kathir bí tafsir al-Imam Ibn Kathir wọ́n sọ́nù tafsir wọn nípa ayà yìí wọ́n ní fàáyìn akthara an-nas wọ́n ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́niyàn laysa lahum illa bid-dunya kò sí ìtàwọn wá orí ayé ìmùdùmùdù ayé ni wọ́n wá o wàkùtì sáàbì ha àti báwo làwọn ṣe kó ayé jọ wàṣùgbú ní ha àti gbogbo àdámọ̀rí ayé gbogbo èrè tí ń bẹ láyé lọ́fẹ́ kó jọ fọ́wùn fi ha dákùn àti kìíyà ṣẹwárí àká ìwọ́n wá mú bẹ́rẹ́bẹ́rẹ́ lórí pé báwo láṣẹ ṣe ayé yìí gbogbo wọn wá gbogbo ète gbogbo ọgbọ́n ni wọ́n fi kó ayé jọ wọ́n mú gàfìlú ṣẹwárí àwọn tá ń sọ yìí wọ́n ti fọ́nú fọ́ra alìmùmùrì dì wọn mọ̀ nípa ìsìn wọn wọ́n máa yẹ fọ́wùn fi dáadé láṣà àti tó ń ṣàǹfààní fún wọn lákìyàmà yìí ti ṣe Ibn Kathir sọ̀rọ̀ o ayé lánílé tó bá bèèrè lọ́wọ́ ẹnìkan sí pé ti bá fún ẹ 1 billion kí lẹ́bí ṣe ní 1 billion èmi tán ti bá rí 1 billion ẹ àwọ́pọ̀lọ́ rà lẹ̀ sí Banana Island ṣe kò tán kó tí ẹ̀rọ mú pé máa kọ́kọ́ ṣe ṣúkúrú yíyàn náà fílà fọ́lọ́run láti sin lọ ìwà ní náà fílà tán ìwà kọ́ mọ́ṣáláṣí fọ́lọ́run kò ní ro mọ́ṣáláṣí láyé kò tí ẹ̀ ní ronú lọ mọ́ṣáláṣí bí tí ó kọ́kọ́ ti ẹ̀rọ pé wọ́n gbà mọ́tò kọ́ báyìí mo fẹ́ sáré rà tí bá rà ọ̀tọ̀ yẹn ayé iná ni kò ní ro pé kí òun ṣẹ̀ sí Ọlọ́run kò ní ro pé kò ń tí ẹ̀ ṣe ìbádà fọ́lọ́run owó ẹ̀yà àkọlé mara mọ́tò ilé tí ń ta fẹ́ wá náà
àbá fọ́lọ́ra wọn lè kàpá síbi kan náà bí tí wọ́n ti wá lóyún yẹn báyìí àwọn assumption tó yẹ pé ó rọrùn fọ́lọ̀ láti ṣe àwọn ọlọ́run ní ṣe ó rọrùn fọ́lọ̀ láti ṣe àwọn ọlọ́run ní ṣe gbogbo wà ní yàrá tó ń kí máa ṣe báyìí ọ̀sìn lọ́run ní ọ̀sìn ọlọ́run yẹn gangan lọ́gbà bàrá nù gbèsè ayé rẹ̀ ọlọ́run yẹn òun gangan lọ́gbà bàrá nù gbèsè ayé mọ́ fẹ́ràn ayé ju àlìkìyàmọ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn sàbẹ̀ ànẹ́bí àlìkìyàmọ̀ ni wọ́n lé ọlọ́run sì fún wọn láti ẹ̀nà látàyé wọ́n lé àlìkìyàmọ̀ yẹn gbogbo ayé kéré lójú wọn ìfẹ́ ayé kéré lójú wọn gbogbo mo fẹ́ mo fi ayé wọ́n kéré lójú wọn ṣáàkìyàmọ̀ ṣáàkìyàmọ̀ yóò yájá lọ́bẹ̀ mọ́ ṣáàkìyàmọ̀ yóò yájá lọ tí kì sáà ti kú lórí ẹ̀sìn náà máa kú lórí ẹ̀ yájá lọ mọ́ àlìkìyàmọ̀ ẹ̀kùnkùn wọn lé ọlọ́run sì fún wọn wọ́n sì jẹ́rẹ́ rẹ̀ láyé wọ́n sì fà ọlọ́run sì fà àlìjẹ́nà ọlọ́run sọ wọ́n lẹ́sẹ̀ rẹ̀ kí làwọn ṣe lónìí ayé náà afẹ́ dáadáa ayé náà ló mọ́ ẹsẹ̀ mẹ́fà ní ó pẹ̀yìn rẹ̀ nígbà wọ́n fẹ́ràn ayé títí afẹ́ràn ayé títí kò sí ọ̀padà kú náà gbogbo tó kọ́ gbogbo tó kọ́ yìí náà ṣé kò ní kú ni gbogbo àwọn tí wọ́n kọ́ tàná ayé náà wọ́n ṣáájú wà ṣáájú wà tàná gbogbo àwọn tí wọ́n kọ́ gbogbo tí wọ́n kọ́ Abíọ́lá dà lónìí òun dà lórí gbogbo ṣe kàkà lórí gbogbo Nàìjíríà náà tó òun dà lónìí kò sí social media Abíọ́lá gbajúmọ̀ kò sí ìkankan Abíọ́lá gbajúmọ̀ gbogbo Nàìjíríà àwọn náà dà lónìí òun àtọ́lá àti kàǹkà tó ní inú ilẹ̀ náà ló parí ẹ̀sì Gaddafi ìlú Libya pẹ̀lú bó ṣe lọ́lá tó bó ṣe tóbi tó náà tí wọ́n wò pé ó ṣe ìlú dáadáa ó lọ 40 years ó lọ ogun tó ṣe ń ṣe dáa òun náà dà lónìí tọ́lọ̀ ní ó gbà lọ tí ó gbà fún náà tí ó kó wá gbà bí òun ó sẹ́ni tí ò ní lọ fẹ́ràn ayé mọ níwọ̀n ìfẹ́ tó bá ní sáyé jẹ́ kó mọ níwọ̀n ìfẹ́ tó bá ní sáyé jẹ́ kó mọ níwọ̀n mádà èmi nìkan ní bíṣẹ́ èmi nìkan kọ́gà máa fẹ́ràn tó bá yá ní ọ̀gá tó kúkú máa fẹ́ràn rẹ̀ yóò padà rìtáyà yóò lọ níbo ní ìwà kúrò ìwọ́n máa wà gbàdá ẹjá fẹ́ràn ayé mọ níwọ̀n ìwọ́n náà ọmọ láàrin ilé bàbá èmi nìkan dáàdì mi fẹ́ràn èmi nìkan ní mọ́tò mi fẹ́ràn èmi nìkan ó padà lọ náà ní ìyá tí a bá kú tẹ́bí lókù ìwọ́n náà ìyàwó èmi nìkan lẹ́ ijú ọkọ mi èmi nìkan ní kọ́kọ́ mi fẹ́ràn gbogbo lálá tó lọ sókè ìlẹ̀ náà nígbọ́ ẹjẹ́ àti pẹ̀lẹ́ ń pa ayé yóò tán o nínú àwọn tí ń jẹ́ kí èèyàn fọ́nú fọ́ra nípa ìsìn Ọlọ́run àti kí èèyàn gbàgbé Ọlọ́run ní tí ń fà náà ní fi ayé ní pàtàkì máa ní ìtó tẹ̀lé tí ń ṣokùnfà kí èèyàn fọ́nú fọ́ra nípa ayé òun náà ní al-jahlu billahi azza wa jalla òun náà ní kéèyàn máa mọ̀ nípa Ọlọ́run kò máa mọ̀ nǹkan tó lọ́run lè ṣe Allahu Akbar Ọlọ́run bá pèrè ní Rahimu ọba tí ó kẹ gbogbo àwọn èèyàn láyé àtàkìyàmọ̀ kí mùsùlùmí kan máa ti máa ronú pé Ọlọ́run tó lóun ó kẹyàn ó jẹ́ kó lè ké òun náà kó máa wò pẹ́rọ babaláwo kan ní solution wà ìyẹn túmọ̀ sí pé owó pọ́lọ́mù lè ṣe nù mùsùlùmí ò gbọdọ̀ láníyàn bẹ́ olóògbà tó bá ti láníyàn tó ti fọ́n fọ́ra kúrò ní ayé mú ó ti fọ́n fọ́ra nípa Ọlọ́run ó mùsùlùmí ò gbọdọ̀ gbàgbé Ọlọ́run ó tí nǹkan bá ṣe ọ̀nà pàtọ̀dọ̀ Ọlọ́run náà ní tó ń túmọ̀ sí pé o bìlífù Ọlọ́run ẹlòmí kan pín rẹ̀ ní mùsùlùmí kèfèrí pọ́nbélé ní lọ́kàn rẹ̀ tàbá máa wo ìyẹ̀sí rẹ̀ kèfèrí pọ́nbélé nítorí oúnjẹ ọgbọ̀n ní ọkọ̀ mùsùlùmí lásán ní ẹlòmí jẹ́ Ismailu tó bá dalẹ̀ òun náà ló ń lọ bá wọn gbé ẹbọ yóò tún gbé ẹbọ tán tí ẹ bá wọn tó bá níjọ́ Sunday òun ló máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ pásítọ̀ níwájú ṣọ́ọ̀ṣì tí ó tún ti ẹ̀ tán òun náà ní ó mú kánù kiri yóò máa bá wọn gbé kánù kiri yóò tọ́ kánù yóò máa rú ikú yìí ó ti gbé rẹ̀ ní mùsùlùmí ẹjá àwọn pípẹ́ fèrè kan bèèrè ní o ìwọ́n tó gbé rẹ̀ ní mùsùlùmí tó tó wá lọ sídi odò kan tó lọ́pọ̀ orí balẹ̀ fún àbí tó lọ́ndà kan sídi odò tó ti gbé rẹ̀ ní mùsùlùmí kèfèrè kan bèèrè ní o ìwọ́n tó gbé rẹ̀ ní mùsùlùmí tó tó wá sọ pé kọ́bẹ̀ ẹ̀yẹ̀wò nígbà ẹjọ́ tí yóò dà bí ò dá sọ́nà lọ àbí ò lọ kèfèrè kan bèèrè ní o torí èyí gbọdọ̀ bìlífù Ọlọ́run ìdẹ́dà tó lòun dáwà ní pé ká mọ̀ ń pa Ọlọ́run wọ́n tó bá ti mọ̀ ń pa Ọlọ́run tó ń sìn ìyẹn túnmọ̀ sí pé ó sì mùsùlùmí náà wọ́n tó bá ti láwọn ìdájú ń pa Ọlọ́run tó ń sìn ó ti fọ́nú fọ́nà ń pa ayé tó wà wọn mùsùlùmí gbọdọ̀ dọ́lọ́run rẹ̀ mọ̀ mùsùlùmí gbọdọ̀ mọ̀ nǹkan tọ́lọ́run lè ṣe mùsùlùmí gbọdọ̀ dúró lórí pé
ọlọ́run náà ni kò sí nǹkan mi lẹ́yìn ọlọ́run, kò sí nǹkan mi lẹ́yìn ọlọ́run náà lákọ́kọ́, òun náà ni ó sì máa dá ọkọ́, òun náà sì kò ní yàbùkù lákọ́kọ́ ẹ̀ náà. Mùsùlùmí gbọ́dọ̀ ó di ìgbàgbọ́ yẹn mú. Àmọ́ ánàmìnà àgbọ̀mì àsìbábì al-ghafla, àmọ́ ìta wá rí ní tó jẹ́ pòógì nínú àwọn nǹkan tó jẹ́ kí èèyàn máa fọ́nú fọ́ra, òun náà ni al-jahlu billahi ta'ala, òun náà ni kí èèyàn máa mú pọ̀ ọlọ́run. Wa asma'i àtàwọn orúkọ rẹ̀ tó tóbi, wa sifatihi àtàwọn òròyìn ọlọ́run. Kẹ́kẹ́rẹ́ mílíọ̀nà àmọ́ ìtò òdòdó ọ̀pọ̀lọpọ̀ wọ́n ni ẹ̀lẹ́mẹ́ àrífọ́rọ̀pọ̀ ohun àpẹẹlẹ̀mọ̀ àríwá ọ̀pọ̀lọpọ̀ ohun ọlọ́run ní òdòdó. Ọba tó pèrè nígbà fúrò ohun tó ń fò ń forí jíyàn sáàrùpọ̀ pèrè nígbà fúrò lásán, àrùpọ̀ pèrè nígbà fáàrù lásán. Ọba tó yẹ pé wọ́n sì tọ́lọ̀ ò bá forí jì wá ní ẹmọ pé àṣìṣe tẹ́lómi ìṣe lójúmọ́ ó tọ́lọ̀ ti gbẹ̀mí oníkàlù, ó tó kọ́lọ̀ tí mú ayé ìkúrò pé ìwọ̀ ẹjá máa ìlòmí àwọn ilé ìtíṣẹ́ ọlọ́ta. Tàbáwọ̀ lójoojúmọ́ sáwọn tó ń sọ́ra wọn lóbìnrin lójúmọ́ ni àbáwọn ọkùnrin tí ń sọ́ra wọn lóbìnrin, àbáwọn obìnrin náà tó ń sọ́ra wọn lókùnrin lójúmọ́ ni. Ìtọ́lọ̀ ń fi pa àwọn ìjọ lúùtù rẹ̀ sáwọ̀ wá kó sínú ẹ̀ lásìkò. Agbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́run tá ń sìn. Ìwọ tó dúró tó ń kírun tó mọ̀ kó wájú ọlọ́run ló wà, ó gbọ́dọ̀ dúró pé àgùntẹ̀ nínú rí òkú. Ó gbọ́dọ̀ gbọ́ ọlọ́run bá aláàgbọ́, ó gbọ́dọ̀ máa ń gbórúkọ ọlọ́run Al-Halim ọba onísùúrù, àṣọ̀bù ọba onísùúrù, Al-Halim ọba tó ní faradà tán. Tọ́lọ̀ bá ní faradà ní tó ti máa ṣọ̀pọ̀lọpọ̀ ìjọ ọ̀lọ́ ti kírun gbẹ̀yìn, ìjọ ọ̀lọ́ ti sin lọ́n gbẹ̀yìn, nítorí ọlọ́run láti mú ẹ kúrò lẹ̀. Ọlọ́run tún fi ẹlẹ́ náà ní torí pọ́lọ́run yìí náà ni òun kọ́ fi ń jẹ́ ẹmọ pọ́lọ̀ òun náà lọ́lọ́run. Àìmọye àrà tọ́lọ́run ti dá láàrin ànáṣẹ́ ni, àìmọye nǹkan àwọn tó ti wà lókè tọ́lọ́run ti fà wá sílẹ̀, àìmọye àwọn tó wà lẹ̀ tọ́lọ́run ti fà sókè. Ọlọ́run ń jẹ́wọ́ rẹ̀ fún náà lọ́lọ́run náà ni. Mùsùlùmí gbọ́dọ̀ dọ́lọ́run mọ̀ ní ìdámọ̀ wípé ọlọ́run náà kò ní tó sínà, òní sásìkò ní ó fẹ́ ṣàdúrà ọ̀fọ̀ ọmọlẹ̀ pé mo fẹ́ bí ọlọ́run tó ẹgbó mọ́ ń dáyẹ̀ lónìí, mo fẹ́ bí ọlọ́run tó ẹgbó mọ́ ń dáyẹ̀ lónìí. Mùsùlùmí ò tún gbọ́dọ̀ láàrín ní ìsìnkò ní pé ìgbìkan ní solution wà. Mùsùlùmí gbọ́dọ̀ trust ọlọ́run bá láàrín sí. I trust ọlọ́run náà lábí ń dojú wọlé, I trust ọlọ́run náà lábí ń wò pé solution ń bẹ́ngbò mí, I trust ọlọ́run náà ló tún fi ń wo yẹ̀pẹ̀ yẹ́gbó yẹ̀pẹ̀ mọ́ yẹ́gbó bí àwọn babaláwo mọ́. Mùsùlùmí ni wọ́n, Mùsùlùmí gbọ́dọ̀ ọlọ́run bá láàmà torí pé wọ́n dáwọn àrùkú tó wáyé pa mọ́ ọlọ́run bá láàrín mà kọ́fàlù àdíkìrì àní fọ́nfọ́ra nípa ìmọ̀ àánú ti rẹ̀, wọ́n mọ̀ kọ́fàlù àní àwàmí ìwọ̀n àwà yìí báyìí ní fọ́nfọ́ra nípa tọ́tọ́lọ̀ pàwọ́ láti àti àwọn ìgbẹ́ tó kọ̀ fún wa kọ́lọ̀lọ̀ tààrà. Ọlọ́wọ́n sọ ní Suratu Zumar láyà pẹ̀sà ọlọ́ni kú ìdí àdẹ́kùnmọ́ sọ fún ọ́ hal yastawi alladhina ya'lamun, ìyá lè fi wé àwọn tí wọ́n mọ̀ ọlọ́run walladhina la ya'lamun, àti àwọn tí wọ́n mọ̀ ọlọ́run já lè fún wọn wéra wọn kò bọ́ sínú. Innama yatadhakkaru, àmẹ́ni tó lè ronú pàntà sọ yìí ulul albab, òun náà àwọn tí wọ́n nílà káyì, àwọn tó lè ronú pàntà sọ yìí, àwọn tó lè understand pàntà sọ yìí. Mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ọlọ́run lódodo ní o, mọ̀ ọlọ́run lódodo gbọ́lọ́run yìí náà ni. Nígbà tó bá ń mọ̀ ọlọ́run tán, kódà bí wọ́n sọ pé wọ́n ń gbé nǹkan kan ní torí tiẹ̀, ọkàn rẹ̀ ó sì balẹ̀ pé sọ́lọ́run tẹ̀ ní sí bí kankan kò sí tẹ́ẹ̀ṣẹ̀ fún mi, kò sí nǹkan tẹ́ẹ̀ṣẹ̀ fún mi. Lọ́dún kan ládùúgbò wà lọ́nà ilé àgbò àdúgbò náà, arákùnrin kan lára àwọn brọ́dà nínú ẹ̀sìn ni ó dé àdúgbò náà. Ó wá rí pé bí tí kíblà wọn wà, kíblà yìí kò wà ákúrẹ́tì sí ibi tó yẹ kí kíblà yìí wà. Ó wá pè kan nínú àwọn jàmáà pípé ẹjọ́ ibi tó òun ti ń kírun níbi tó òun ti ibi tí èwọ̀n ti máa ń kírun mọ́sí kan bí táwọn kọjú sí lélẹ́yìn, but kí ló lé jẹ́ ìwọ́n kọjú sí bí ìmáàmù dà, ó ní ìmáàmù wọ́n pè ìmáàmù àbábá yẹ kúrú o, má sọ kọ́kọ́ o, kí ló kó má sọ fún o, bàbá yẹ kúrú o, ó lóògùn o, wọ́n ní ògùn bó pẹ̀lú ògùn rẹ̀ bàbá ìwádé kò wá bọ́ sásìkò yẹ bọ́ sásìkò tí wọ́n sọ̀rọ̀ ẹni tó ṣàṣọ́ kankan ó ṣà ń fà á ní kí ni ó ṣe fún lóòtọ́tọ́ ló fèsì bàbá ìpé ẹjọ́ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ó ṣàṣọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lápọ̀lẹ́ nígbà ẹjọ́ sà kíbílà yóò fèsì tó yẹ kó fèsì ìkòmí ìlú kò balance dáadáa. Wọ́n ló máa kọ́ mi bàbá ìṣà lágídí
wàárí onítọ́jọ́ mẹ́fà kí ní kan pẹ́sà fi ọ̀rọ̀ wérọ̀ sáà yẹ́sà kò sí tẹ́ẹ̀ṣẹ̀ fún mi sá òun sọ̀rọ̀ pẹ̀ ọlọ́run fún mi bára ọ̀rọ̀ ẹ̀sìn lòun sọ fún yìí kò sí tẹ́ẹ̀ṣẹ̀ fún mi lónìí tí mo bá yín sọ̀rọ̀ àfáà yẹn wà láyé bàbá náà tí kò sí tó bá ti gbójú lọ́lọ́rin kẹ́kọ̀ọ́ ní sí ọ́ bàbá ti kú àfáà láyé sí láyé tá a wà ìwọ́ṣà àti lọ́lọ́run mọ̀ ń pọ́lọ́run ló ń sìn kò sí nǹkan tí ẹ̀rẹ́ ṣe fún ọ nígbà tí ò bá ti fún ọlọ́run ìmánì rẹ ni kò tún ṣe má yẹ kí bẹ̀rù kọ̀ọ̀kan tún mú wọn nígbà táwọn kan bá ní ẹ ọ máa ṣe máa mú ọ kó wá máa bẹ̀rù kó máa ẹ̀rù máa bọ̀ wọ́n náà dúró tọ́lọ́run ní ìfọkànbalẹ̀ àti assurance tí wọ́n náà ti ń fèsì ẹgbẹ́ kí lọ́sẹ̀ kò sí kankan tó bá lọ lóògùn nínú àbọ́lọ̀ wọ́n náà rí fún bẹ́ẹ̀ tí wọ́n bá ti lọ lọ́lọ́ tí wọ́n náà ti challenge ẹ̀rù bòun náà yóò kọ́kọ́ wò pẹ́ àwọn àti sọ fún àwọn tẹ́lẹ̀ ẹ̀rù máa ń bà àwọn ilé yóò máa bẹ̀rù ògùn náà máa bẹ̀rù wọ́n ní kí wọ́n náà dúró olóògùn wọ́n lóògùn ní òsì lóògùn ní lọ́lọ́ jẹ́kọ́lọ̀ ń dẹ lójú gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run ò dọ́pọ̀lọpọ̀ lójú la fi ń ṣínà la fi ń dojú wọlé ọlọ́run ò dọ́pọ̀lọpọ̀ lójú ló tún wò pé solution ń bẹ lọ́dọ̀ ẹlòmíì mùsùlùmí gbọ́dọ̀ dúró sórí ẹ̀sìn rẹ̀ dúró pẹ̀lú ọlọ́run bá tó ń sin ìgbà pọ̀ bìlífù ọlọ́run bá yẹn tó bá ti nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run fún nǹkan kò ní ṣọ́ọ̀bì ìdúnilá pẹ́pọ̀tẹ̀lẹ̀ ìgbà nínú àwọn kan tó jẹ́ àti máa ní ìfọ́núfọ́ra nípa ẹ̀sìn táǹsì òun lè ní ṣúgbàtò gáfìrí náà ṣọ́ra pẹ̀lú àwọn tó ń bá ní o àwọn tó ń bá ní o kọntibútù dáadáa sínú ìgbésí ayé rẹ̀ o àwọn wèrè tó ń bá ní tí wọ́n ní dáa lọ sí club já lọ sí kìíní kan mọ́ ẹ̀kù ẹlágbẹ́gbẹ́ ẹ̀sìn ọwọ́ ń báyé rẹ jẹ́ ni o mú ọ̀rẹ́ tó fẹ́ ní ẹ̀láyò ọ̀rẹ́ tó bá ti ń invite ẹ síbi ẹ̀sìn ọlọ́run ọ̀rẹ́ tó bá ti ń kú ẹ báwo láṣe sí lọ òun ni òun lọ́rẹ́ o ọ̀rẹ́ tó bá ti ń gbé ẹ̀rí pé wá ń bí àwòrán àwọn ẹni ọ̀rá àwọn tó kọjá lọ rí bá àwọn ẹ̀ fáìn gbọ́n méjì kémi náà mú méjì tẹ́sì ní àwọn lé tó introduce sí ìbàjẹ́ ọ̀rẹ́ burúkú ni ọmọ bá ṣe o bí tó bá dẹ̀ kìyàmà ọlọ́run bá sọ ní Suratul Furqan ọlọ́run ní yawma ya'addu adh-dhalimu 'ala yadayhi ọjọ́ alìkìyàmà tó yẹ pé ní títí ẹ ti gba alábọ̀sí kan yóò máa jọ mẹ́lẹ̀ báyìí yaqulu tí ó máa sọ pé ya laytani tèbí máa ta o ittakhadhu ma'a ar-rasuli sabila mo tún bá ànábì ìjà sọ́nà mo tún mọ́nà mí yàtọ̀ sọ́nà tàlẹ́gbà Muhammad yá wà lè tá wọ́n ní àìkọ́mà ṣe òun o làmà tẹ́sìtò fúlẹ́ẹ̀nì kẹrìlá kí ló tí mo mú wọ̀ láyé kí ló lé tí mo mú lọ́rẹ̀ wọ́n padà máa ṣe pẹ̀ fún ìwọ́n tó bá jọ rẹ̀ gbogbo wọ́n padà rí èyí tó padà ṣe ilá ìyàwó má bá ẹni tó bá mú lọ́rẹ̀ mọ́rẹ̀ tó dá lọ́rẹ̀ o mẹ́ tó dá lọ́rẹ̀ lóbìnrin wọ́n dá ìyàwó sọmọ pé tó báyé rẹ̀ jẹ́nu ní ọkọ rẹ̀ ọ̀rẹ́ burúkú tó mú ni ìmọ̀nà púpú tí wọ́n ń gbà pé máa bọ̀ ọ̀pọ̀ sí tí ó ṣe ọ́ máa bọ̀ wájá lọ bá bàbá kan wà dé mọ́lẹ̀ ní dé mọ́lẹ̀ ó fẹ́ di ọkùnrin mọ́lẹ̀ àdáwò mọ̀ sí ọ́ ìkẹ́kẹ́ mọ̀ sí ọ́ ìyá kan brọ́dà mi ló sọ ẹni tó sọ sórí yìí fún mi mo sì mọ̀ pé tó ṣẹlẹ̀ ní tó padà fi ìyá náà hàn mí tẹ́mi náà sì mọ̀ ìyá náà ó nígbà tí wọ́n wà ní ìyá ìwà ní sàn tó wà ní Sisi ọkọ rẹ̀ fẹ́yàwó méjì òun wá ló jẹ́ ìyàwó àkọ́kọ́ ó wá lọ ṣe ògùn wípé òun ní kọ́kọ́ òun máa fẹ́ràn òun ní kọ́kọ́ òun máa rí o lóòtọ́ kíní ọlọ́run máa lo kíní ẹ̀ sábà bí òun ní kọ́kọ́ òun lọ́kọ́ rẹ̀ fẹ́ràn o àmọ́ ṣe wá rí àdéhùn tọ́lọ́run ṣe fún gbogbo ọmọ tó bí àwọn méjì lọ́lọ́run tó kún fún tó bí ọlọ́run ṣàánú rẹ̀ púpọ̀ àwọn yíyà rẹ̀ àmọ́ àdéhùn tọ́lọ́run ṣe fún ní pé kò sọmọ kan náà tó láàánú rẹ̀ lójú kò sọ́mọ̀ kan náà kódà bọ́ pé ọnù ọba ìsì wọ́n ń gbé gọ́ọ̀lù ya wọn gbogbo àwọn méjèèjì àwọn bí ò sí Nàìjíríà gbogbo àwọn tó sì wà Nàìjíríà wọn ilé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò jìnà sílé bàbá wọn gbọ́ wọn ní dédé ya wọn kí ló dé àkósí ìjọba ẹ̀rọ mọ́tò wà láwọn ní ti pẹ̀lú ma nǹkan tó ṣe òye obìnrin o ma nǹkan tó ṣe gbogbo nǹkan ló láti bọ̀tán o gbogbo nǹkan bá bá lọ láti bọ̀tá sì mọ́ ọwọ́ rẹ̀ tó ma bá rí in tó jẹ́ kẹ́lọ̀ ní kúrò ní ẹ̀sìn Ọlọ́run tó sọnù kúrò nílànà Ọlọ́run tàbí ọ̀rẹ́ burúkú
sọ̀rọ̀ rẹ tó máa bá ní tó máa gbẹ̀ níwọ̀n kú ìwọ́n náà kùnrin sọ̀rọ̀ rẹ tó máa bá ní tó máa gbẹ̀ níwọ̀n tí ó dá tó ní alíta wà yìí ọlọ́run dá wá sìn àwá ṣe fàájì àní àmáwọ̀ ọwọ́ àní àmáwọ̀ ọlá tó bá wá fi ṣẹ̀sì náà ní olórọ́pọ́lọ́wọ́ bí ọwọ́ ṣàkáǹtì kó tọ́lọ́run ti ní àwọn olóṣìlẹ̀ wọn kọ́ wà ìjẹ́nà ọlọ́run èmi òkú ṣe lọ́wọ́ kò tán gbogbo àwọn olóṣìlẹ̀ àwọn kọ́ wà ìjẹ́nà gbogbo ẹ̀yìn olówó ẹ̀yìn máa pẹ́ wà ìjẹ́nà tí torí ọmọ ṣàkáǹtì owó tó ní ọ ṣàkáǹtì tó bá pàṣì ọ padà bọ́ wà náà ìjẹ́nà ó bá pàṣì náà torí tó wọ́n kó mọ́ tó fẹ́ náwó rẹ̀ sí o mọ́bí tó fẹ́ náwó rẹ̀ sí o mọ́jẹ̀kọ́ rẹ̀ burúkú kókó bá níwájú ọlọ́run mọ́jẹ̀kọ́ rẹ̀ tí ó dá kó bá rẹ̀ níwájú ọlọ́run ẹjá mọ́ ọlọ́ rẹ̀ tá bàbá ní kàlìbọ́lọ̀ bá bá dáadáa dípòtà nínú rẹ̀ ma kọ́ sọ àwọn tó jẹ́ ìwòsàn kí la lè fi wú àwọn kìíní ìsàn tá lè fi rí tá lè fi bí bálánsì tá lè fi wà fókọ́sì nípa ìsinwa òun náà àwọn ọkọ̀dà ilmùbílà mọ̀ nípa ọlọ́run tó ń sí dáadáa solution mọ̀ nípa ọlọ́run tó ń sí Allah náà òun náà lọ́lọ́run òun náà ló mọ̀ ẹjẹ́ ọlọ́run kò sẹ́lò ní tí ó ń gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ òun náà ló mọ̀ ẹjẹ́ ọlọ́run nígbàgbọ́ ìgbónúmọ̀ láàrin láàrin lọ́láwọ̀ mọ̀ wípé kò sẹ́lò ní tó jẹ́ kó máa sì lẹ́yìn ọlọ́run nígbà tó bá ti mọ̀ yẹn kí ò ní dẹ́rùbọ̀ ọmọ àwọn àfọ́ ológun yẹn ti jẹun lọ nígbà tẹ́yìn náà ó máa fún ọ lóúnjẹ jẹ ìyá kan lọ́mọ ráyà nulé nígbà tó ráyà tí ń fò ayẹ́rẹ̀ mú pàwọn àyẹn tẹ́bà tẹ́tẹ̀ rí wọn pa máa fò kiri fúrufú ìyẹn sáà ti wá dẹ́rùbà ayẹ́fò kínú lé pé ti pàfà ní ẹjọ́ ṣéhù ayẹ́pọ̀ ń fò kiri nulé mi sí ẹ̀gbọ́n tàfà ó nítumọ̀ nítàṣe ní sí àbíkẹ́ kúrò nílé ẹ̀ àbíkẹ́ kúrò nílé ó nítumọ̀ ẹni bí 100,000 ẹ̀sáré sẹ́ẹ̀dẹ̀ sí káfíwà ní ṣe àfà gbowó ó gba owó nígbà tó yá àfà náà ló padà wọlé wá tó wá pẹ̀ ayán ó lè bá wọlé kò sí kankan nígbàtà àfà àti páyán ó ṣẹ̀wà wọlé wá nígbàtí yóò bá ti bẹ̀rù ọlọ́run yóò bẹ̀rù ìkọtọ́rọ̀ bá dá mọ̀lẹ́wà rẹ̀ sí wa mọ́ ọlọ́run fún ara rẹ̀ nígbàtí wọ́n náà bá ti mọ́ ọlọ́run tọ́nà ń dẹ́ lójú òní ní problem bẹ́ẹ̀dẹ́kọ́lọ́ ń dẹ́ lójú gẹ́gẹ́ bí mùsùlùmí torí gbogbo ọmọ ọlọ́run yẹn òun gan lọ́ fèrè láyé tó fèrè ìyàmù jẹ́ tí ìkọ̀kọ̀ sí níbẹ̀ ẹ̀rẹ́ òun nípòtà ìmá ìtó tẹ̀lé òun ẹni mò jáde fò dékè máa gbìyànjú kó máa jókòó sí agbègbè tí wọ́n ti ń kọ́ mẹ́sìn tó máa fi rìn ní ìgbàpọ̀ rẹ̀ tó máa fi rìn níwọ̀n ní rẹ̀ tó máa fi fọ ìmánì rẹ̀ mọ́ ibi tó bá ti ń sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ òdodo tí wọ́n máa sọ pé káwọ́ sókè ẹkẹ́sẹ̀ kan sókè pariwo Allah ìyẹn kọ́ o ibi tí wọ́n ti mọ̀ ṣe wá sí ọlọ́run tó lọ́n tẹ̀lé wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n máa pè wá sójú ọ̀nà ìsìn ọlọ́run ibẹ̀ ni kò mọ̀ jókòó sí o ibẹ̀ ni kò máa make sure kúwọ̀ náà mọ̀ débẹ̀ o ibẹ̀ gangan lẹ̀sìn wà tí wọ́n máa sọ ètò dá fún inú ẹ̀sìn tí ó sì máa sọ pé lẹ́yìn ní òdá tí wọ́n ní máa pọ̀lọpọ̀ ṣéwù kan fún ọ ìyẹn kọ́ lùdókò bá ń kọ́ o èyí tí ó máa sọ̀rọ̀ ọkọ̀ ọlọ́run fún ẹ tó sì máa sọ̀rọ̀ tànà fún ẹ ibúrú dókò bá wọn ibẹ̀ ló fi ń dà tó gbà nígbà Muhammad sallallahu alaihi wasallam àrẹ́bí sọ wípé ìdá mùrítùn bèèrè yàtọ̀ jẹ́nà nígbàtí ẹ bá ti rìn níbi agbègbè àbátà jẹ́nà fọ̀tàrù ẹ máa jókòó síbẹ̀ ọlú wọ́n máa rí yàtọ̀ jẹ́nà àwọn sàábẹ́ bá ní àìrẹ́ Muhammad bọ́lá àbátà jẹ́nà kọ́ọ̀lù ànábì ní hálùkù tìkì gbogbo àyè tó bá ti rántí ọlọ́run àyè tí wọ́n ti mẹ́ ṣe wá sí ọlọ́run tó tọ́jú sọ̀rọ̀ ọlọ́run tàbí Muhammad ibẹ̀ gẹ́gẹ́ ní hálùkù tìkì sotori náà wọ́n náà máa wá gbáyé báwọn kí tó bá ti ní àwọn fẹ́ ṣe wá sí nìkan tí wọ́n náà ti mọ̀ pé àfáà tó fẹ́ ṣe wá sí kìí ṣe àwọn àfóò ní sọkúsọ́ kò ń ṣe àwọn àfáà tí ó máa ní ẹ̀kálẹ̀ sókè àbí kò ń ṣe àwọn àfáà tí ó máa bàbára ṣéwù tó mọ̀ọ́mọ̀ lọ kò ń ṣe àwọn àfáà tí ó máa bàbára ṣéwù tó ọlọ́mbà láàlọ́ kò ń ṣe àwọn àfáà tí ó máa sọ pé ṣéwù kan ni òun ló sọ kalẹ̀ òun ló mú kìíní kan wá òun ló fún iṣẹ́ kan iṣẹ́ ẹni tó bá ti fà á àjẹ́nà yánu kò tó ń ṣe wọn àfáà wa bọ̀lú wáyé jẹ́ àfáà tó sọ èyí tó dòrò fún ẹ lọ́rọ̀ ọlọ́ta náà bí irú wá síwáwò ìwọ̀n náà máa gbìyànjú kí wọ́n náà débẹ̀ irúgbẹ́ irú kìtà nípa Muhammad tó sọ fún àwọn èyí tó tẹ̀lé tí yóò tún kùn náà àdílé sọ́rọ̀ ẹ̀dàkíyà mi máa gbìyànjú máa dìde lóògùn gbogbo gbà gẹ́gẹ́ bí mùsùlùmí máa dìde lóògùn ní gbogbo gbà máa ṣe gbogbo báwọ̀ láti máa dìde lóògùn ìyẹn mùsùlùmí máa ń ṣe torí yẹn náà yóò máa fẹ̀lé rẹ̀ máa yóò máa jó wà fókọ́sì lórí ẹ̀sẹ̀ ọlọ́run Allah subhanahu àbí ọlọ́run Allah
tọ́lọ̀ jáde láyé àtàkìyàmà. اللهم إنك عفو تحب العفو فاعف عنا